Africa Content TV. Kadania kasota tefolo. Ina tina taba oke kama uwaju. Ẹni tó àwájú kọ́ làwọn ọlọ́run làwọn ò. Ẹlẹ́ẹ̀kejì nígbà tá a bá ké àátẹ̀rí mọ́lẹ̀ báyìí. Ọ̀rọ̀ wa ò ní dàrú. Ẹlẹ́ẹ̀kẹta nígbà tá a bá ké á máa fi kíké rẹ̀ ní ẹlẹ́rìí síra wa, á sì máa bọra wa lọ́wọ́ pé ẹkú oríire o á sẹ̀ ní. Àníyàn wa nìyẹn. Kálukú wa sọ sí fẹ́ fọ́lọ́. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك Aqui a Maraguelu, cada tolo de vinho de Bagel, cada tolo de vinho de Bagel, a diferença de Maraguelu é São Francisco, cada rio de Bagel, não é rio de Bagel, da Aula Wanapu, Wataquila,